ọmọ Yorùbá bàbá Tinubu ìsìn ìrẹsẹ̀ ń sọ̀rọ̀. Now you are talking as the President of Federal Republic of Nigeria. Ìsìn ìrẹsẹ̀ ṣe ohun tí ọmọ Yorùbá ń retí. Gbogbo eléyìí sí tẹ́lẹ̀. Ìbọ̀lẹ̀ ìfẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ bàbá ṣe yìí. Ohun tó jẹ́ kẹ́ ṣe láti bẹ̀rẹ̀ gbọ́ngbọ́n nìkan tẹ́ṣẹ̀ ń ṣe yìí. Now inú gbogbo ọmọ Yorùbá dùn. A kú dédé àsìkò ẹ̀yìn ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó bá ti ń fún yín ní àǹfààní láti máa gbé ìwé ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders, aka Alogun Maseka, aka mass burial for the good leaders. Ọmọ Yorùbá bàbá Tinubu ti jẹ́ ọmọ ọkọ Yorùbá báyìí. Ohun tá à ń sọ látijọ́ ìlélẹ̀ yìí. Ohun tá à ń sọ rèé tó bá jẹ́ pé gbèsè tẹ́ gbé yìí lẹ ti gbé láti bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń criticize yín wọ́n ti step down díẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé total freedom làwa fẹ́. Ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bàbá Tinubu ti pàṣẹ wọ́n ti ní operation no terrorist in Nigeria. Tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wà. Bàbá Tinubu wọ́n ti ṣe ohun tọ́pọ̀lọpọ̀ retí pé kó ṣe láti bẹ̀rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé lẹ́yìn nìkan kọ́ la fẹ́, but this is one of the major problems we are facing. Now ẹ sọ fún mi àwọn àgbà bọ̀ àwa Yorùbá bọ̀ a ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Eléyìí tẹ́ ṣe yìí ọmọ àlè nìkan ló máa sọ pé kò dùn mọ́ òun nú. Ara àwọn ọ̀rọ̀ tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dání ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí kàbàrẹ̀ nìkan ní àárẹ̀ ẹrú ẹkì ẹran bí ó rẹ̀ pọ̀ ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fún Aláàfin bàbá porí akọni àfìdálálẹ̀ gàràgà. Bàbá Bọ́lá Ahmed Tinubu ohun tí ọmọ yín olóyè Sunday Igboho ohun tó ń sọ lélẹ́yìí ohun táwọn náà rí ohun lẹ́yìn náà ti rí nísìnyí. Àwa ò dẹ̀ rò pé ó jẹ́ kó dìgbà tá a bá pariwo lé yín torí bàbá lẹ jẹ́ fún wa kò jẹ́ ká máa pariwo lé yín kí ẹ tó lè máa ṣèkọ́ ta fẹ́. Inú mi dùn pé ẹ ti ẹ̀ gbégbèsè torí pé àwọn Yorùbá la ní yìnyín kẹ́ni lè ṣe mí. Irú àṣẹ tẹ pa nísìnyí òun làwa ń retí kẹ́ tipẹ́tipẹ́ torí nǹkan méjì we are fighting for two cause. We are fighting for two cause. One, insecurity. Secondly, we want to be out of ìlú tó ń pè ní Nàìjíríà yẹn. We want to stand gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa àdèmọ̀pẹ́ lè ṣe yá àwa mọ̀ pé Nàìjíríà tẹ president tẹ wá jẹ ní Nàìjíríà ẹ fẹ́ máàkì rẹ́gísítà ni àwa mọ̀ you just want to make history and it will be better you make a good history sir. Ohun táwọn ọmọ Yorùbá tájọ́ ọmọ yín ń ta ṣe ń torí ẹ̀ pariwo lẹ́yìn lélẹ́yìn yín ẹ wo báwo lórí burúkú ṣe pààyàn pàkúpà ẹ wo nǹkan tí wọ́n ń ṣe àwa fẹ́ jẹ́ àṣetẹ́pà yìí àfẹ́ jẹ́ kó jẹ́ ọ́díò àfẹ́ jẹ́ kó jẹ́ ọ́díò ọ̀dà àfẹ́ jẹ́ kó jẹ́ ọ̀dà tó máa múlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé a ti ń gbọ́ pé wọ́n ti pa àwọn top afẹ̀míṣòfò kan àti gbọ́ pé wọ́n pa wọ́n lẹ́yìn tẹ́ pàṣẹ yìí that is good. That is what we want to be hearing. Kò ṣe pé ṣẹ́rí kò sẹ́ni tó ní kẹ́nìbọ̀dì má jí owó kò sí iye tó máa ṣèjọba tí ò ní jí owó àfi tá a bá fẹ́ tanra wa kò sẹ́ni tó ní kẹ́ má kówó kò sẹ́ni tó ní káwọn mínísítà yín má kówó business as usual ní Nàìjíríà but ẹ má jẹ̀kọ́ pa wá. Kò sẹ́ni tó ń complain pé àwọn pé government official àkówó ohun tá à ń sọ ni wípé kọ́ ní pa wá mọ́.
nǹkan kan tí yàrá tí ìjẹ ní ìyá sì rí nǹkan panu ni. A fẹ́ jẹ́ kẹ́ investigate Mẹ́tawálé ẹni tẹ́ fi ṣe Minister of State Defence. A fẹ́ tó bá jẹ́ lóòótọ́ bàbá Tinubu lẹ fẹ́ fọ ìlú yìí mọ́ gẹ́gẹ́ bẹ́ ṣe sọ, lẹ fẹ́ ti ọwọ́ ọmọ wọn bọ́ sọ. Àwọn kan wà tẹ́ máa investigate. Mẹ́tawálé, the Vice President of Federal Republic of Nigeria in person of Shettima tó jẹ́ Vice President yín, afẹ́jẹ̀kẹ́ investigate ẹ̀. Mẹ́tawálé investigate ẹ̀. Gúnmi olórí burúkú yẹn investigate ẹ̀. Gbogbo àwọn modern elders tó bá possible ẹ̀la gbogbo wọn mọ́lé tó bá fẹ́ torí àmọ̀ pé bẹ́ẹ̀ ṣe pàṣẹ yìí nísìnyí àwọn olórí burúkú kan wà tó jẹ́ pé àwọn làwọn wèrè tí ẹni kí wọ́n stop yìí lọ́ ń ṣiṣẹ́ fún. Ìtẹ́ bá ti mọ̀ nínú ẹ pé tí ó bá ti gbọ́ ẹ láwọn mọ́lé, kò sí ohun tí aláìyá wọn fẹ́ ṣe sí. Yes, ẹ jẹ́ kó mọ̀ pé president ní use that power. Ẹni kàbà tó bá ti sọ pé àṣẹ tẹ parí ò ní múlẹ̀, ẹ jáde síta kí ẹ pariwo ẹ̀ fáwa, àwa máa pariwo ẹ̀ fún gbogbo àgbáyé. Kò tí ẹ lé tó yẹn, president ò gbọdọ̀ ṣe anything. Àwa mọ̀ páwọn kàbá yìí àwọn wà lára major problem ta ní Nàìjíríà. Àwọn kàbá wọ́n wà nínú problem nínú àwọn problem ta ní nílùú yìí. Ní kódà mo ti máa ka evidence yẹn fún yín o. Bàbá Tinubu sọ pé kí gbogbo àwọn afẹ̀míṣòfò kí wọ́n lọ surrender tàbí kọ́ kú nífọ̀nàfọ̀ṣù. Now you are talking. Ẹnu tí ń kù Mẹ́tawálé jù. Bàbá Tinubu ẹnu tí ń kù Mẹ́tawálé jù. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ bá mi share fídíò yìí, ẹ gbọ́ káàdì ẹ̀ kó lọ fàáfàá. Ṣèbẹ́gbọ́n tí sitting governor of Zamfara state tó sọ, ṣèbẹ́gbọ́n tó sọ ó ní Mẹ́tawálé òun ni ó wà lára àwọn bàbá ìsàlẹ̀ àwọn tó ń pa wá nílẹ̀ Yorùbá. Kò parọ́ náà. They are both from the northern part of Nigeria. Kò possible kó máa gbèjà àwọn ọmọ Yorùbá kó máa takò ọmọ ìyá ẹ̀. Ẹ wo àrà táwọn ajínigbé yìí, ẹ wo àrà tó ń dá ní northern part, ẹ wo àrà tó ń dá ní south west, south àtẹ̀yò, ẹ wo àrà tó ń dá. Bàbá Tinubu kò sí ohun tẹ fẹ́ láyé tọ́lọ́run tí ì ṣe fún yín, àfi tẹ bá kọ̀fẹ́ máa tọ́ra yín. Kò sí nǹkan tí èèyàn ẹlẹ́wọ̀n ara, èèyàn tí ò ń ṣe Ọlọ́run, kò sí ohun téèyàn ń ṣe láyé yìí tí ẹ ò tí ì ṣe. Gbogbo àwọn ọmọ yín ni wọ́n ti yàn tí wọ́n ti yanjú. So nǹkan tó kù fún yín nísìnyí ni pé ẹ kọ history tó dá sílẹ̀. Ṣèbẹ́ gbọ́ pé à ń ròyìn bàbá Awólọ́wọ̀, à ń ròyìn àwọn big people in Africa, not only in Nigeria, all over the globe. Àwọn kan wà tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá tó yẹ pé gbogbo ayé ò lè gbàgbé wọn. Ẹ̀yin náà wo àrà táwọn Fúlàní yìí ń dá. Ó ní àwọn fídíò kan tí mo wò lọ́dọ̀ MS Baba àti MS Baba olówó Èkó, ìpínlẹ̀ Ọ̀rọ̀ àti Aishat kìnìkan I love my husband. Mo wo àwọn fídíò kan lọ́dọ̀ àwọn guys yẹn, ó wá jẹ́ kí n realize pé àwọn tó pa wá ní ilẹ̀ Yorùbá tó jẹ́ Fúlàní pé kò lè stop. Mo sọ ọkọ fẹ́yìn èèyàn wa, mo ní ẹ̀sìn, a ní láti kọ́kọ́ gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan. Religion is a very good thing, but for now we have to step it aside. Torí ká bá sì gbẹ̀sìn dání, ìpààyàn ìfẹ̀míṣòfò kò lè dúró lẹ̀ Yorùbá. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pa wá nílẹ̀ Yorùbá yẹn wọ́n believe báwọn practice Islam ni. That is their belief. Ó ní àyà kan tí wọ́n kà nínú Quran tó sọ wípé ẹni tí ó bá gbàgbọ́ nínú nǹkan tó gbàgbọ́ kó jí gbé kó pa. Ẹni tó bá lóun ṣe Muslim tó wá lóun ṣe mọ́ kó gbé kó pa. Ọkà ayà mo la ní ilé panudé. Mo wá ní ṣòro dájúdájú àwọn tó ń pa àwọn èèyàn káàkiri
tí wọ́n pa àwọn tí a ṣe ẹ̀ dájúdájú torí ẹ̀sìn lọ ṣe ń pa wá. Enough is enough. Ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá dá dúró. We have the capacity to stand as a country. We have all what it takes to be among the best country of the world. Yeah, we have all what it takes. Gbogbo nǹkan tó gbà la ní. Àìmọye àwọn developed country in the world tí wọn ò ní 10% nǹkan ta ní Nàìjíríà. God gave us everything. God gave us everything. Àwọn colonialists tí wọ́n wá, àwọn ló wá ba ayé àwọn èèyàn jẹ́ ilẹ̀ Yorùbá. Tó gbé sí wa. Ẹ wo àrà táwọn religious leaders tí wọ́n ń dá. Tó bá di pé presidential election ń bọ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní wàásù fún wa. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ pé ká nígbàgbọ́ nínú Ọlọ́run kìnnìkan. Bọ̀ tí wàhálà bá ń ṣẹlẹ̀ tó bá ń pa àwọn èèyàn nínú ìlú, a ò ní láwọn ìmáàmù kan sọ̀rọ̀, a ní láwọn wòlíì kan sọ̀rọ̀. Just because wọn ò fẹ́ lose àwọn audience wọn. Bàbá Tinubu, ìgbésẹ̀ tẹ́ gbé yìí, inú àwa ọmọ Yorùbá dùn sí. Inú wa dùn sí, ayọ̀ wa kún torí pé lára nǹkan tá fẹ́ òun nìyẹn. Lóòótọ́ a máa gba ilẹ̀ Yorùbá, bọ̀ ẹni tó bá wà láyé ló máa gba ilẹ̀ Yorùbá, ẹni tó bá dẹ̀ wà láyé ló máa ṣe second time. Ẹ wo ọwọ́ táwọn olórí burúkú Fúlàní ìgbé, is there any evidence pé second time lè ṣẹlẹ̀? Ibẹ̀ gbogbo nǹkan yẹn làwa ti rí. Àwa dẹ̀ mọ̀ pé tẹ́ bá jẹ́ Ọlọ́run fún yín lọ́gbọ́n ìmọ̀, ṣùgbọ́n ẹ lò ó síbi tó yẹ, ẹ lò ó sí ibi tí ó yẹ. Ẹni kàbà tó bá fẹ́ ṣe bí olórí burúkú, ẹ là mọ́lé, ẹ tì mọ́lé. Tí emir of Sokoto àbí anybody wọn tí wọ́n jẹ́ Islamic scholar tó bá ṣe yamayam, ẹ là wọ́n mọ́lé. Yeah, ẹ là wọ́n mọ́lé. Tàbí kẹ́ pariwo wọn síta. Torí pé àwa mọ̀ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ northern elders inú wọn ò ní dùn sí nǹkan tẹ́ ṣe yìí, torí pé àwọn ọmọ wọn làwọn tó pa wá. Ṣèbí táìmù kan ni ẹni tó pe ẹ̀ ní Euclid àwọn tó jáde tó ní they are their freedom fighters, pé àwọn tí wọ́n pa wá nílẹ̀ Yorùbá freedom fighters àwọn Fúlàní ni wọ́n. Imagine that. Òun ni mo fi rántí ọ̀rọ̀ tí MS Baba sọ tó ní Islam láti sọ fún yín pé ẹ̀sìn yẹn àwọn tó gbé wá wọ́n lò as weapon ni. Islam is a good thing, Christianity is a good thing, ìṣẹ̀ṣe traditional religion is a good thing, but àwọn tí wọ́n practice ẹ̀ nílẹ̀ wa yìí àwọn tí wọ́n lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti pa gbogbo ọmọ Yorùbá ni. Tẹ́bọ́dẹ̀ wo lọ wò fún bàbá Tinubu, gbogbo blame yìí orí yín lọ gbé sí. Gbogbo ọmọ Yorùbá tó pariwo káàkiri àgbáláyé pé wọ́n fẹ̀mí àwọn ṣòfò, ẹ̀yin àtàwọn ọmọ yín ni wọ́n gbé ṣépè, ẹ̀yin àtàwọn ọmọ yín ni wọ́n accuse, ẹ̀yin ìyàwó yín àtàwọn ọmọ yín ni wọ́n fi ìbànújẹ́ tó ń dé bá wọn lọ́ fi ń gégùn fún. Nígbà tí ẹ̀yin dẹ̀ dìbò pé kí nǹkan má bàjẹ́ nǹkan tẹ̀fẹ̀ jẹ́ kó bàjẹ́, ó ti wá bàjẹ́ kọjá bẹ́ẹ̀. Sùúrù táwa ọmọ Yorùbá ní fún Buhari, àwọn Fúlàní ò lè nífẹ̀ẹ́ yìí. Ṣèbẹ̀ lọ́wọ́ tí wọ́n yọ nísìnyí, ẹni pé wọ́n ti ń yọ ọwọ́ ìjà sí. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń yọ ọwọ́ ìjà sí. Ẹni tó dẹ̀ lè yọ wá nínú wàhálà tó wà lẹ́yìn, òun ni bàbá wa Olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho Òòṣà. Àwọn lọ́lọ́run lè lò fún wa lẹ̀ Yorùbá. Ẹ má jà tọra wa àti Olóyè Sunday Ìgbòho nìkan lọ́lọ́run lè fi yọ wá ní wàhálà yìí. Òun lẹ ṣe láwọn àgbààgbà kan tí wọ́n pè pàdé tí wọ́n bá yín sọ̀rọ̀ pé ẹ fi Ìgbòho sílẹ̀, ẹ jẹ́ kó ní freedom ẹ̀ padà. Àwọn nísìnyí information kan kọ́ mi wípé àwọn àgbààgbà Yorùbá kan wọ́n ti yarí fún Tinubu pé ó dá o ní kí Ìgbòho kó má ṣe kankan, ọdẹ ń pa wá, ọdẹ ń wò ìkọ́nù ẹni wàá fọwọ́ mú o.
inú kò mú àwọn Haúsá tàbí kó ọ́ní mítì yẹn ó take wọn ní a lot of time tí àwọn àgbààgbà kọ̀ọ̀kan wọn disclose orúkọ wọn, àwọn àgbààgbà kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá wọ́n yarí wọ́n faraya fún Tinubu like ọba sọ ìsọ̀ tó jòótọ́ ọ̀rọ̀. Lẹ́yìn tẹ́ bá rántí ẹ̀ẹ́rí pé mo sọ̀rọ̀ yẹn ní last week pé mo gbọ́ pé àwọn àgbààgbà kọ̀ọ̀kan pé wọ́n ń ṣèpàdé. Result lẹ́ẹ̀rí yìí, this is the result. This is the result. Àwọn kí inú mi ti ẹ̀dùn pé wọ́n ní gbogbo nǹkan táwọn Fúlàní yẹn sọ, bàbá Tinubu yarí fún ọ pé láéláé mi ì lè bá yín mú gbò allegedly. I was not there. Wèrè nìkan ló máa sọ wípé ohun tí olóyè Sunday Igboho ṣe ò dáa. Wèrè gbọ́n gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí ẹ̀mí wà lára wèrè rẹ̀ ní fẹ́jọ́ kọ́pà òun gan. Wèrè gbọ́n ní fẹ́ kù, wèrè ní fẹ́ kù. Bí orí wèrè ṣe burú tó, ṣó lè rí tí ó látò ń bọ̀ kí ó fò sẹ́nu ẹ̀, kò ní fò sẹ́nu ẹ̀. Tẹ bá dẹ̀ wọ́wọ́ táwọn Fúlàní yọ yìí, àwọn ọ̀rọ̀ tá ti sọ sẹ́yìn, ẹ̀ ń jẹ́ káwọn mẹ́ta wá léṣẹ̀ tí máa ń kó, ẹ̀ ń jẹ́ ẹrù fárí, orúkọ wọn ò dá, mi ìsọpọ̀ àwọn lọ́wọ́ nídìí ẹ̀, ṣùgbọ́n ń táwọn èèyàn sọ nípa wọn ò dá. Ṣèbáwọn fídíò evidence kan jáde nígbà kan níbi tí a ti rí Shettima tó wà pẹ̀lú àwọn Fúlàní, tó wà pẹ̀lú wọn, àwọn táà ní wọ́n fẹ̀mí wa ṣòfò. Àìmọye Gumi, ṣó jẹ́ kí Gumi ṣì wà láyé tí Nàìjíríà bá jẹ́ kọ́ńtírì tó dáa, ó jẹ́ kí ìjọba ti lọ capture Gumi àtàwọn wèrè yìí papọ̀. Èèó orílẹ̀-èdè kéèyàn kan dìde kó sọ̀rọ̀ ẹ̀dí intermediary láàrin ìjọba àtàwọn tí wọ́n ń jíyàn gbé, kí ìjọba dẹ̀ má lè palẹ̀ mọ́ ẹ̀. Àwọn pípù wọ́n kàn sọ yín lórúkọ ni, wọn ò dárúkọ àwọn pípù. Bàbá Tinubu, orúkọ yín ni gbogbo ayé ń dá, ẹ̀yin ni gbogbo èèyàn accuse tó lẹ́yìn ni president, torí pé gbogbo wa gbàgbọ́ a believe wípé tí insecurity bá lò more than 24 hours the present government knew about it. Gbogbo ayé ló nígbàgbọ́ bẹ́ẹ̀, but àṣẹ tẹ wá pa nísìn ó jẹ́ ká rí pé lóòótọ́ ẹ mọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n ẹ ṣe tó yẹ kẹ́ ṣe, ẹ fi ọmọ Adéyẹmọ sílẹ̀, ẹ fi ọmọ Adéyẹmọ sílẹ̀. Self-determination is not a crime. Self-determination is not a crime. Kò kí ń ṣe criminal act. It is constitutional. Ẹ̀yin fún ara yín dẹ̀ mọ̀, kẹ́ tó jẹ president about 20-something years ago, ẹ̀yin fún ara yín ti sọ pé kí ilẹ̀ Yorùbá dá dúró, pé ẹ ò believe in Nigeria, and exactly is the same thing is happening up to now. Nítorí nígbà yẹn ẹ fi sọ pé ẹ nígbàgbọ́ ní Nàìjíríà mọ̀, ó ti wá times 1 million kan tẹ rí nígbà yẹn. So àwa gbàgbọ́ pé ó jẹ́ kí ẹ lè tú ọmọ Yorùbá tó kù lọ́rùn ọmọ Yorùbá kó ní kálukú máa bá tiẹ̀ lọ. After all, tó bá ń ka president Nàìjíríà táyà fi parẹ́, wọ́n máa dárúkọ yín pé ní 2023-2024 ẹ̀yin lẹ wà ní president Nàìjíríà. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀, Ọlọ́run ti ṣe débi tó lámì. Ẹ̀yin páwọn wòlíì kan jáde ní ẹnujọ́ mẹ́ta yìí tó ń wọ́n ní bàbá Tinubu. Russia gan ti jáde, a gbọ́ pé Russia ti wọ́n nù wọn. Ó dẹ̀ máa dà kí wọ́n gbọ́, ó máa dà kí wọ́n gbọ́. Bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ kan, a lot of people don't take note to that statement. Wọ́n ní Nigeria is sitting on a time bomb. Wọ́n parọ́. Ó ní tí bàbá yẹn rí, àìmọye àwọn intelligent tí táwọn bàbá yẹn receive, táwa ò receive. Díẹ̀díẹ̀ táwa tún ń gbọ́ ni àwa tún wá ń jẹ́ kó máa yé yìí. Ìdí tẹ́ ṣe gbọ́dọ̀ máa support àwa media tá à ń pariwo fómìnira nìyẹn. Ìdí nìyẹn. Àtàná ló yẹ kí tí wá sọ̀rọ̀ yìí jáde. Kí ló fà á tí mi fi sọ? Fóònù mi kò tàn.
fóònù tí mo fi ń record ó pọ̀ kò tán torí ẹ̀mí ní ẹ support wa ẹ support wa ẹ support wa àwọn nǹkan tó máa gbọ́ lẹ́nu tiwa ẹ lè rí lórí AIT ẹ lè rí lórí channel ẹ lè rí lórí Sahara Reporter a lot of channels ẹ lè rí lórí wọn because àwọn ò ní fẹ́ ṣe nǹkan tó máa fẹ́ wá gbé wọn Ọlọ́run ló gbé àwa dìde n táwa bá rí kò sí bó ṣe wúwo tó àfi ká sọ àyàfi tó bá jẹ́ ká sọ là ní sọ ẹ support wa a sọ fún yípa need a lot of things tó lọ bí 5 to 6 million ẹ support wa báwa náà ṣe ń rówó à ń ra gba nǹkan tó yẹ ká rà ṣùgbọ́n kò tó ẹ má gbàgbé àti support wa kẹ́ gbé polówó ọjà fún wa ẹ fún wa super sticker kẹ́ fún wa super chat fẹ́yìn tó bá fẹ́ gbé polówó ọjà fún wa ẹ pè wá sórí +229 5774 7970 +229 5774 7970. inú mi dùn sí gbèsè tí bàbá Tinubu gbé yìí àwa mọ̀ pé bí bàbá Tinubu ṣe gbé gbèsè yìí àwọn kan máa dìde ogun ohun tó dẹ̀ máa fa ogun tí wọ́n máa dìde máa sọ nísìn but kí n tó sọ nǹkan tó máa fa ogun yẹn ẹ jẹ́ kí a dé ẹ̀ka ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá nǹkan ọmọkùnrin ẹ kéré o fẹ́ pẹ́ lórí ẹ̀ o fẹ́ àdódùn o ní ọ́sà heart problem kidney problem prostate problem arthritis cancer of the anything tó bá ń ṣe ẹ́ pé láàólà bitter tea kò sí àrùn tí ò ní solution lẹ̀ Yorùbá láàólà bitter tea they are the best nọ́mbà wọn ni wọ́n pè tí wọ́n pè lọ yẹn nísìn ẹ pè wọ́n ẹ mọ̀ pé rere olúwa they deliver worldwide now ohun tó máa fa wàhálà láàrin Tinubu àtàwọn Fúlàní nísìn ni pé àṣẹ tí Tinubu pa yìí àti ẹ̀gbọ́ ọgbọ́n lábẹ́lẹ̀ pé wọ́n ti ń bára wọn jà pé wọ́n ti ń fa wàhálà fáwọn kan support kan tí Tinubu àkàṣẹ tọ́pa nípa àwọn kan dẹ̀ against ẹ̀ à ń gbọ́ báyìí ó ń ṣẹlẹ̀ báyìí torí pé àwọn àgbààgbà ilẹ̀ Haúsá tí wọ́n jẹ́ Fúlàní wọn ń fa àwọn ọmọ wọn ṣeré àwọn atajọ́ ọmọ yín nílẹ̀ Yorùbá tó jẹ́ kẹ́ máa dáàbò bò wá kàkà kẹ́ dáàbò bò wá ọ̀pọ̀lọpọ̀ yín tún kó bá wa ni ṣèbọba kan ni wọ́n ní lọ competition máwọn tó ń ṣe mú àwọn ọmọ Yorùbá kan tí wọ́n ní kó lọ jù wọ́n sẹ́wọ̀n
tó jẹ́ pé ọlá Ọlọ́run ọlá Chief Sunday Igboho làwọn ọmọ yẹn fi gba òmìnira padà. Tí ó bá sí wí Chief Sunday Igboho kí làbá máa sọ? Ṣé o tá à ń sọ ilẹ̀ máa sọ? No, ẹ̀yin bàbá wa ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ á lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kò sí ohun tá a ṣe láyé tí ò lẹ́san o, ìkà lẹ́san, ire lẹ́san, ibi lẹ́san, kò sí nǹkan tí yàn ń ṣe láyé tí ò lẹ́san. Ìdí nìyẹn tó yẹ jẹ́ pé dáadáa la gbọ́dọ̀ ṣe máa ṣe. Ẹ gbùgbà tó mú Chief Sunday Igboho gbogbo ilẹ̀ Yorùbá dákẹ́ rọ́rọ́ bí pé kankan ò ṣẹlẹ̀, nobody is talking about it. Wọ́n wá ká wọn mọ́lé, kò sẹ́ni tó gbèjà wọn àfọlọ́hun àtàwọn bá dáadáa kan. Ìgbà tí wọ́n tún mú wọn sí Kotonu, àwọn káwọn bá dáadáa kan ni wọ́n dìde tó níyà gbọ́dọ̀ jọmọ wa. Majority ẹ̀yin ọba wa ẹ fọwọ́ lẹ́rọ̀ ẹ̀ ń wò ni, àjùmọ̀bí ò kan tàánú, ẹni tó lọ́ọ́ bá rán sí ni ní ṣe ni lóore. Ṣùgbọ́n ní wàá dùn báyìí nísìnyí ti dìde. Ìdìde tẹ wá dìde nísìnyí, ẹ má jẹ́ kó dàbí conference tí ẹ ṣe ní Ilé-Ifẹ̀ ńjọ́ yẹn, tẹ pé Chief Sunday Igboho wọlé, tẹ sọ gbogbo ẹ̀ tí everything there die down. That is not too good. Ẹ̀jẹ̀ ń ṣàn lẹ Yorùbá báyìí, ojoojúmọ́ làwọn pípé ń pa wá. Ó ti wá di normal thing débi pé kò sẹ́ni tó ń sọ síta mọ́. Ìpànìyàn, ìfẹ̀mí èèyàn ṣòfò, ó ti wá di nǹkan tó normal lẹ Yorùbá. Kò wá jẹ́ kankan mọ́ wájú yín. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń pa yẹn ẹ̀ mọ́ tó máa dì lọ́la. Àwọn ògo ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá àwọn ló ń pa yẹn. Ó dẹ̀ jẹ́ kẹ́yìn bàbá wa dìde kẹ́ gbèjà wọn. Kàkà kẹ́ ṣe yẹn, ìlú kò kàn mí lẹ̀ ń lù, ijó kò kàn mí lẹ̀ ń jó. Ẹ dẹ̀ mọ̀ pé oyè tó kára wò ó ń bọ̀ wá kan rẹ̀ jẹ. Pàṣọ táfìnà ìyàwó táfìnà ìyálé ó ń bẹ lókè àjà fún ìyàwó. Nísìnyí báyìí Fúlàní ti ń pa ọba, wọ́n ti ń pa baálẹ̀, wọ́n ti ń pa olóṣèlú, ọ̀pọ̀lọpọ̀ gbà là ń gbọ́. Mo wo fídíò kan lọ́dọ̀ bàbá Oríyọmí Hamzat tí wọ́n náà wọn wùrì kan lọ́lé ambush fún gọ́vnà Ṣèyí Mákindé. Tó bá lè lé ambush fún gọ́vnà nígbà yẹ Buhari, kẹ́ ẹ̀ mọ̀ ìgbà tó lé ambush fún Buhari tí wọ́n fẹ́ pa. Ẹ̀yà kan péré tí ó tó ẹ̀yà kan Nàìjíríà, wọ́n ń ṣe orí burúkú, wọ́n wá ń lo federal government power, wọ́n ń lo Kaba power, whereby say no to Kaba. Àwàdẹ̀ ń fàsìkò yìí sọ, tí sójà bá gbàjọba àní recognize, I swear to God. Tí sójà tẹ bá gbàjọba Nàìjíríà, àwa South West we will not recognize it. Yes, àní recognize it. The only government we recognize is Yorùbá nation. Ọ̀pọ̀ òrùkágbọ̀n afẹ́fẹ́ ní gbèrò. Once again, if you are watching me for the first time, don't forget to like, comment, share with your loved ones, and drop your opinion. And also don't forget to support us with super sticker, super chats. You can also support us financially for our video, for our studio projects. 021 41 68704 021 41 68704 GT Bank Williams Oluwatosin Zanu 021 41 68704. Tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún wa ẹ pè wá sórí +229 5774 7970 +229 5774 7970. WhatsApp nìkan tẹ́ bá pè tí ó bá lọ drop message Oòduà àdúrà kò ní bí ọ̀dàlẹ̀.